káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Lábẹ́lẹ́ àsìkò rere gbogbo tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn káyé gbọ́ ni wọ́n sì ti gbọ́ yín láti kàn ní gíga dára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́, ṣẹ́gbẹ́ ọjọ́ pópó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ṣekú pa ọmọ ilé ẹ̀kọ́ TASUEB láàrin ìdánwò. Àrá tó sán gbẹ̀mí ènìyàn méjì ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta. Àwọn agbésùmọ̀mí ń béèrè fún $300 mílíọ̀nù láti tú adájọ́ ìpínlẹ̀ Kaduna àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n gbé sílẹ̀. Ọ̀dọ́mọkùnrin kan ẹni ọdún 28 ti gbẹ̀mí olùṣọ́-àgùntàn ìjọ Anglican kan tó jẹ́ bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè náà fún ìpolówó ọjà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣekú pa ọmọ ilé ẹ̀kọ́ TASUEB láàrin ìdánwò. Akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele tó kẹ́yìn lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní Traditional University of Education TASUEB Ìjagun ní ìpínlẹ̀ Ògùn, Ahmed Ayinla Fábíyì ní àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ti gbẹ̀mí rẹ̀. Fábíyì tó wà ní ẹ̀ka tó kọ́ nípa ìtàn tó jókòó fún ìdánwò rẹ̀ tó gbẹ̀yìn ní àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́ jáde ní yàrá ìdánwò tí wọ́n sì gbẹ̀mí rẹ̀. Alukoro fún ilé ẹ̀kọ́ náà, arábìnrin Ayọ̀túndé Òdúbẹ̀lá, ní ìfurasí wọ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́ Fábíyì lọ sínú igbó pẹ̀lú lílù kí wọ́n tó ṣapa. Ó ní ọ̀pọ̀ rò pé wọ́n máa ń dáwọ́ ìdùnnú ni nígbà tí wọ́n wọ́ jáde nítorí ọjọ́ yẹn ni ọjọ́ ìbí rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, Ọmọlọ́lá Òdútọ́lá, ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Àrá tó sán gbẹ̀mí ènìyàn méjì ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta. Àrá tó sán ní agbègbè Ìsẹ̀lẹ̀ Àzágbà níjọba ìbílẹ̀ Anúchì ní ìpínlẹ̀ Delta ti gbẹ̀mí ènìyàn méjì. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé látàrí òjò alágbára tó rọ̀ tó sì mú àrá sísán dání. Ọ̀kan lára wọn ń lo ẹ̀rọ POS ní agbègbè ọ̀hún. Ẹnìkan tí orí kó yọ tí wọ́n pè ní Sunday ti wà ní ilé ìwòsàn kan ní ìlú Àsàbà níbi tí ó ti ń gba ìtọ́jú. Àwọn agbésùnmọ̀mí ń béèrè fún $300 mílíọ̀nù láti tú adájọ́ ìpínlẹ̀ Kaduna àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n gbé sílẹ̀. Àwọn afurasí tí wọ́n gbé adájọ́ obìnrin àti àwọn ọmọ rẹ̀ 4 ní ìpínlẹ̀ Kaduna ti ń béèrè fún $300 mílíọ̀nù lẹ́yìn tí wọ́n ti gbẹ̀mí èyí tó dàgbà jùlọ nínú àwọn ọmọ náà. Adájọ́ àti àwọn ọmọ rẹ̀ ni wọ́n gbé ní ilé ìgbé wọn tó wà ní agbègbè Mahuta ní ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún yìí. Àwọn ajínigbé náà tí wọ́n tó 15 ló ya bo ilé ìgbé wọn nígbà tí ọkọ rẹ̀, dókítà Musa Gimba Dutse, tó jẹ́ dókítà òyìnbó, ti lọ síbi iṣẹ́ tí wọ́n sì ń dúnkòokò pé àwọn yóò gbẹ̀mí àwọn ọmọ yòókù tí wọn kò bá sanwó náà. Ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 28 kan ti gbẹ̀mí olùṣọ́-àgùntàn ìjọ Anglican kan tó jẹ́ bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní agbègbè Ọ̀parì ní ìlú Olómù ní ìjọba ìbílẹ̀ Ughelli South ní ìpínlẹ̀ Delta ní ọjọ́rú Wednesday lẹ́yìn pípa tí wọ́n pa olùṣọ́-àgùntàn kan láti ọwọ́ ọmọ rẹ̀. Àlùfáà náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rẹ́fúrẹ́ǹdì Isaac Umere ti ìjọ St. John's Anglican Church Ọ̀parì Olómù ó tọ́jú oorun lójú ikú láti ọwọ́ ọmọ rẹ̀ ẹni ọdún 28 Ufoma Umore. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, SP Bright Edafe, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní afurasí náà ti wà ní agodo àwọn tí iṣẹ́ ìwádìí sì ti ń tẹ̀ síwájú. Ó ní jọba ìlọ lórí ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o.